àbírú kí wàá lélẹ́yìí ìyàwó ilé kan fi ọmọọ̀dọ̀ pa ọkọ rẹ̀. ọwọ́ ti bá arábìnrin ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Fatima Danzuma tó ṣekú pa ọkọ rẹ̀ Baba Aliyu ẹni ọdún márùndínlọ́gbọ̀n ní abúlé Láfíàjì níjọba ìbílẹ̀ Kacha ní ìpínlẹ̀ Niger. Fatima ọ̀hún ni ó fẹ́ ọkọ rẹ̀ ní nǹkan bíi ọdún mẹ́ta sẹ́yìn gẹ́gẹ́ bí ìyàwó ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn tí ó kọ ọkọ àkọ́fẹ́ rẹ̀ ṣùgbọ́n tí kò bí ọmọ kankan fún olóògbé náà. ìyàwó àkọ́fẹ́ olóògbé ló ṣẹ̀ṣẹ̀ bí ọmọ tuntun tí wọ́n sì ń múra àti ṣe ìsọmọlórúkọ. gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ iléeṣẹ́ atótó arére lọ́wọ́, olóògbé àti afurasí ọ̀hún ni wọ́n máa ń ní èdè àìyedè ní gbogbo ìgbà. kódà ní ó kù ọ̀la tí Fatima ó ṣekú pa ọkọ rẹ̀ bàbá, wọ́n sì ní èdè àìyedè tí olóògbé na afurasí ọ̀hún. nígbà tí ó ń jẹ́wọ́ wípé òun lòún ṣiṣẹ́ láabi ọ̀hún, Fatima ṣàlàyé pé gbọ́nmi sí omi ò tó wà láàrin òun àti ọkọ òun lálẹ́ ọjọ́ náà tí ó sì lu òun nílùkulù kó tó di wípé ó jáde lọ. nígbà tí ó darí padà dé, ó lọ sùn tí òun sì fi okùn so ọrùn rẹ̀ tí kò sì rí ara dù. lẹ́yìn rẹ̀ ni òun jan ọmọọ̀dọ̀ mọ́ lẹ́ẹ̀mẹ́ta, ẹ̀ẹ̀mejì lórí rẹ̀, ẹ̀ẹ̀kan lọ́wọ́ rẹ̀, tí òun lo àǹfààní wípé ọkọ òun fẹ́ràn oorun púpọ̀ láti fi ṣe nǹkan tí òun fẹ́ ṣe. ó ṣàlàyé síwájú pé lẹ́yìn tí òun pa olóògbé tán, òun yí mọ́ inú ẹni tí òun sì jù láti orí fẹ́ǹsì kó tó di wípé òun wọ́ ọ lọ sí inú igbó tó wà lẹ́yìn ilé wọn kó tó padà wá sínú ilé láti wá nu ẹ̀jẹ̀ kúrò nílẹ̀. nígbà tí wọ́n ń béèrè lọ́wọ́ arábìnrin ọ̀hún ìdí tó fi ṣekú pa ọkọ rẹ̀, ó ní àwọn ní èdè àìyedè tí ọkọ òun sì ti sọ fún òun wípé òun kò nífẹ̀ẹ́ òun mọ́, tó tún lu òun lálùbami. nígbà tí àwọn mọ̀lẹ́bí olóògbé bẹ̀rẹ̀ sí ní wá káàkiri, arábìnrin ọ̀hún ní òun kò tíì rí ṣùgbọ́n tí ó padà jẹ́wọ́ lẹ́yìn ọjọ́ kẹta. gẹ́gẹ́ bí Fatima ti sọ, ó ní òun nìkan lòun dá ṣiṣẹ́ láabi náà, kò sí ẹnikẹ́ni tó kún òun lọ́wọ́ láti ṣe. alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger DSP Abiodun Wasiu tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ló ní afurasí ọ̀hún ti wà ní àhámọ́ ọlọ́pàá báyìí tí ìwádìí sì ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà. Shakirat Arowolo Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó arére online TV.